lórí ọ̀rọ̀ Sisi Alagbo, ìyá Ikimọ́ àti ọkọ wọn engineer Akeem èyí tó ń lọ káàkiri orí ayélujára. Iyalaje courtroom show wọ́n ti jáde láti wá yànnàná ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yìí pé Sisi Alagbo jẹ́ kan lára àwọn influencer Iyalaje courtroom show, bẹ́ẹ̀ ni wọ́n máa ń bá polówó ọjà tó ń tà tó sì jẹ́ wípé ìbáṣepọ̀ wà láàrin Sisi Alagbo, engineer Akeem tó jẹ́ ọkọ rẹ̀ àti Iyalaje courtroom show. Ṣe ló dàbí ẹni pé wọ́n máa ń fọ̀rọ̀ lọ̀ wọ́n tí wọ́n sì máa ń gbà wọ́n nímọ̀ràn. Ṣùgbọ́n pẹ̀lú bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe ń lọ, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ tí àwọn èèyàn mọ̀ nípa fídíò wọn èyí tó ń lọ káàkiri orí ayélujára. Ìdí nìyí tí Iyalaje courtroom show tí wọ́n fi jáde wá tí wọ́n wá yànnàná ọ̀rọ̀ náà. Wọ́n sì ti jẹ́ ká mọ̀ wípé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀yìn Shabarikoko èyí tí Yinka TNT èyí tó ṣe nígbà kan, bẹ́ẹ̀ ni tó ní kí àwọn èèyàn àtọkọ àtìyàwó, ẹ̀gbọ́n, àbúrò, ọ̀rẹ́ kún wọn jọ máa ní ìbáṣepọ̀. Wọ́n ní àwọn ọ̀rọ̀ Shabarikoko yìí òun ló ti tú ọ̀pọ̀lọpọ̀ délé ká o. Wọ́n ní òun ló fà á èyí tí Sisi Alagbo tó sì jẹ́ kan lára àwọn ọmọ Yinka TNT tóun náà sì ti kẹ́kọ̀ọ́ tó ti kọ́ ẹ̀kọ́ yege ló wá wò wípé bó lòun ti fẹ́ wá practicalize ẹ̀kọ́ tóun ti kọ́ látọ̀dọ̀ Yinka TNT ló ṣe di bí ẹni wípé ó pọkọ rẹ̀ jókòó tó sì ṣàlàyé fún pé gbogbo táwọn ti kọ́ báyìí lọ́dọ̀ Yinka TNT àsìkò ti tó káwọn wá practice ìdí nìyí tẹ́ fi rí àwọn fídíò tó ń lọ káàkiri tí ọ̀rọ̀ náà fi wá di lóníyànpọ̀nyánrin báyìí tó fi di wípé wọ́n gbé wá sí orí ayélujára. Ẹ̀yin tèmi ẹ má jẹ́ wá ká wá sọ̀rọ̀ jù torí pé nínú fídíò yìí Iyalaje wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Sisi Alagbo. Wọ́n ní ó ní àwọn ìwà kan lọ́wọ́ tí ò yẹ kí ó máa wù gẹ́gẹ́ bí ìyàwó ilé. Wọ́n ní tí ò bá sì dẹ́kun àwọn ìwà àbàjẹ́ yìí, wọ́n ní tí àwọn bá jáde fún tán, wọ́n ní gbogbo ayé pátápátá òun ni ó mọ ohun tí àwọn ṣe tí ilé fi jó. Ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Iyalaje courtroom show. Engineer ni wọ́n ń blame, ni wọ́n ń gbé búlẹ̀tì lé lórí ó ń gba búlẹ̀tì fún ẹni. Kó wá jẹ́ kó rí tiẹ̀ náà pé má jẹ́ kó di lọ́la kó wá ṣìwàwù. Tó bá ṣìwàwù má bẹ́ẹ̀ ṣí láwẹ́láwẹ́, má bẹ́ẹ̀ ṣí. Ohun tí mo sọ fún ẹ ní kọ̀rọ̀ ni mo ń sọ fún ẹ ní gbangba. Má wá bẹ́ẹ̀ ṣí ọ̀rọ̀ ẹ, má bẹ́ẹ̀ ṣí láwẹ́láwẹ́. Nínú gbogbo nǹkan tó wà lẹ́yìn tẹ́ ẹ bá ní kẹ́ kó apportion blame ẹ fún ẹni ọlá ní 70%, ẹ fún ọkọ ẹ ní 30%. Sisi Alagbo ìwọ náà mọ̀. Gbogbo ìràn tó wà ńlẹ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ wà lẹ̀, èyí ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. Ìgbà tí mo dẹ̀ béèrè lọ́jọ́ kìíní àná pé irú pálapàla yìí báwo ló ṣe dọ́wọ́ ẹ, olórí social media náà ni ara àwọn students graduate students Yinka TNT ni. Orí ìkànnì tá a wà yìí náà ló ti rí n tó fi ń ṣòdiwọ̀n ayé ẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ lọ́jọ́ kìíní àná tí Yinka TNT tó ń ṣe Shabarikoko tó ń sọ àwọn ọ̀rọ̀ ẹlẹ́hà kan ṣe kinní kan. Ṣé ẹ wá láìkí ẹ̀, ṣó ẹ wá gbádùn ẹ̀, ṣó wá dùn mọ́ yín. mo ń sọ fún Yinka lọ́jọ́ kìíní àná, mo ní àsìsá Yinka TNT conclude kẹ́ má ṣètò yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń conclude ẹ̀ yẹn. Mo tẹ́ bá ti ń conclude ẹ má bá wa conclude ẹ̀ dáadáa pé tọ̀ kíní yìí o báyìí ni o. Ṣùgbọ́n bá wa ti ń bèrè pé ẹ gbádùn ẹ̀ gan, agbádùn ẹ̀ wá mi ò tiẹ̀ rírú ẹ̀ rí. Ayé mi ṣe kinní kan, in fact nígbà tó dá ice cream láti kinní kan sígbà kan, mi ò rírú ẹ̀ rí. Ṣé rí tẹ́ bá ṣe 2 sọ̀mù, tẹ́ bá ṣe 3 sọ̀mù, tẹ́ bá kinní kan tẹ́ ń gbé gbogbo àwọn nǹkan tó kù díẹ̀ káàtó tí tó jẹ́ yí pé wọ́n láyé jẹ́nsí, wọ́n ní kò sí nǹkan kan láyé ìgbà tiwa. Ọkọ mi ò lè bá mi sùn lọ́sàn gangan. Alẹ́ gan ìmọ̀ kó sábẹ́ bed sheet ni. Ṣùgbọ́n láyé ìsìn wọn láyé jẹ́nsí lẹ́wà. Wọ́n náà máa ń lajú lẹ̀ báyìí lọ́sàn gangan báyìí. Ayé ìgbà kan ní tó bá bẹ́ẹ̀ sùn lọ́sàn gangan pé ó bá fẹ́. Láyé ìsìn
ọ̀sán gangan kan rí báyìí lẹ́ ń bára yín sùn. ṣùgbọ́n ara àwọn ẹ̀kọ́ òdì tó jogún tó rí nínú orí ìkànnì tá a wà òun lẹ rí yẹn. ṣé òun náà àbí ṣé mi ò béèrè lọ́wọ́ ẹ̀ kí ló sọ fún mi? mo ní àmọ́ níyẹn ká try inú ayé ẹ̀ ń gbà náà. tó bá jẹ́ pé lóòótọ́ ló dáa wọ́n láyé jẹ́ sí wọ́n ní ọmọ tí ayé bá bí láyé ń pọ̀n. ṣùgbọ́n nǹkan tẹ́mi máa ń sọ fún yàn ni pé jẹ́ kí ìkọ̀kọ̀ ẹ̀ dáa. Whatever tó o bá ń ṣe ní kọ̀kọ̀ tó o lè bóòsì kó o ṣe ní gbangba kó o sọ ní gbangba definitely rò ó dáadáa pókù díẹ̀ káàtó. You need to go and change your ways. Adejoke accepted. You need to go and change your ways. Lọ jókòó kó lọ rò ìgbésí ayé ẹ yìí. The way and manner. Pẹ̀lú tó bá fẹ́ rà tó fẹ́ rà nígbà ẹlòmíì tó fẹ́ fi ṣòdiwọ̀n ayé ẹ kọ́kọ́ wò náà pé ṣó rùn nímú àbí ṣó rùn létí. Èmi ò bloody care o. Ìwọ náà mọ̀ tí n bá ń bẹ wí. Mi ò tó bá mo sọ mi ò kì í ṣe speaker ẹ. Ṣùgbọ́n tó bá fọ̀rọ̀ lọ̀ mí màá bẹ́ẹ̀ wí ó mọ̀ pé mi ò ní cover ẹ rárá mo máa blast ẹ màá sọ fún ẹ màá bẹ́ẹ̀ wí gọ́ngbà mi wàá máa jomi lójú because I don't care because tó o bá jẹ́ ọmọ mi ò lè lajú mi sílẹ̀ ká yí ẹ bàjẹ́. Ìgbésí ayé ẹ èyí tí ò bá ti fìyìn fọ́lọ́run bẹ́ẹ̀ lọ change ẹ lọ yọ kúrò ń bẹ́ẹ̀ Ọlọ́run ti fún ẹ ní tó máa jẹ tó máa fi là láyé ìwà tó wá máa fi gbé pẹ́pẹ́pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ Olúwa ní fún ni. Ó wà ní Nàìjíríà you are making your money you are doing well. Ọlọ́run ti gbé ẹ sókè ìwọ ni kó má jára ẹ bọ́ kò sẹ́ni tó fẹ́ jẹ́ ẹ bọ́. With your age ó yẹ kó rí ẹ pé àwọn tí ò tú ẹ tí Ọlọ́run bá ti gbé sí ipò tó wà yẹn wọ́n gbọ́dọ̀ wá bí wọ́n ṣe máa maintain ẹni. Ṣé bí mo rí ẹ kí mo sọ fún ìgbà tó ń ṣe báyìí tó ń jọmú sókè kí ni mo sọ fún ẹ nígbà tí mo rí fídíò yẹn lọ́dọ̀ àmẹ̀bọ mo send message sí ẹ mo ní kí lédè tó ń jó oníwà tọkọ ẹlẹ́jọ́ lọ mo ní mi ò sọ pé wà tọkọ ẹkọ lẹ́jọ́ lọ irú ijó wo ló ń jó fúnra ẹ ní packaging. Àwọn olówó máa ń jó wọn máa ń rán jójó báyìí ní kìtìpà tó bá bẹ̀rẹ̀ sí ṣe báyìí tó ń jùdí tó ń pe márúwá tó ń pe kinní kan tó ń gbé jójó gbọ́yà sókè gbé kinní sókè. No, public figure ni ẹ́ o ti di celebrity láàyè rẹ̀ maintain it compose yourself. You need to compose yourself ní public. Tó o bá ní owó láti mú ìjì yẹn láti rà á wàá máa compose ara ẹni gbàgbé nípa ọjọ́ orí. Àwọn tí ò tú ẹ tí Ọlọ́run gbé sí ipò tí èmi gan ibi tọ́lọ́run fi wọ́n sí kan tí ò tú ẹ wọ́n compose ara wọn ni. Go and compose yourself. Go and work on yourself. Ìwà tó bá wù tí ò bá dá ní kọ̀rọ̀ lọ yọ kúrò ńbẹ̀. Ìrìn tó bá rìn tí ò dá ní kọ̀rọ̀ lọ yọ kúrò ńbẹ̀. Àwọn kan sọ wípé wọ́n sọ ń gbà kan pé kinní kan ó lọ ṣìfẹ́ ó ṣìfẹ́ láàrin èmi àti ẹ. You know engineer Akeem is a good man. Láàrin èmi àti ẹ ó mọ̀ wípé engineer Akeem pé èèyàn dáadáa ni ìwọ ló kù tó máa mẹ̀tẹ́ tó máa níwà tó dáa to enjoy that marriage. Oríṣiríṣi orúkọ tẹ́ ẹ̀ fún máa yẹn is kinní kan because you don't know him. Ẹni ọlá gangan ní issue Sisi Alagbo gangan ní issue. Kí Akeem ọkùnrin ni. The only issue tí mo ní pẹ̀lú Akeem ó lọ̀rọ̀ yálé ẹ tí mo máa ń sọ fún ẹ ní gbogbo ìgbà. O gbọ́dọ̀ fi yálé ẹ ṣeré mo tún sọ fún ẹ
gbogbo ìgbà tí mo bá ti ń sọ fún ẹ kí mo máa sọ fún ẹ àti kọ̀rọ̀ àti gbangba máa sọ fún ẹ pé ìyáálé ò gbọdọ̀ fi ṣeré whether you like it or not ọmọ mẹ́rin lónìí pẹ̀lú ẹ. I was happy nígbà tí wọ́n bá yín parí ìjà recently tó lọ sílé tẹ́ yanjú ẹ̀ few days to your birthday I told you ìyáálé ẹ ó yẹ kó celebrate ẹ kó kí happy birthday she did not do it and I told you tó bá jẹ́ pé mi náà ni mo ní mi ò ní kí ẹ torí pé mi ò celebrate ẹ ìwọ náà mọ̀ pé mo ní mi ò celebrate ẹ mo mọ̀ má celebrate ẹ mo nítorí pé òun pé torí pé ìyáálé ẹ the way and manner game tí Eniola Sisi Alagbo gbá fún ìyáálé ẹ tẹ́ ẹ fi lọ nígbà ìtúnu àwẹ̀ kẹ́ ẹ lọ sí village kẹ́ ẹ lọ yanjú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ mo ló ń bí mi nínú I am saying it. You don't forget that woman. No matter what. I know you are a man. Mommy Esabo, God bless you, man. Yeah, me Alashabi. Olo ajekekpe for me. Don't forget your ìyálé. Mo sọ fún ẹni kọ̀rọ̀. Kò sí ibi tí ìyálé ò sí ẹlẹ́dẹ̀ wà bẹ̀. Àti kọ̀rọ̀ àti gbangba gbogbo ìgbà tí mo máa ń bẹ́ sọ̀rọ̀ mo máa sọ fún ẹ. Màá dúdú kó gbé sí speaker kẹ́lẹ́ Eniola máa gbọ́ o. Sisi Alagbo máa gbọ́ o. Ìyálé yẹn has to remain ìyálé. You have to respect and honor her. I don't want to care. Bó ṣe jẹ́ bó ṣe lówó tó nínú ayé. Ìyálé ẹ ni. Ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe máa padà sí village yẹn tẹ́ máa yanjú ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ yẹn bá ti tán. Géèmù ní Sisi Alagbo gbá tá fi fi wà níbi tẹ́ wà yìí. Mo sọ fún ẹ mo ló gbá géèmù fún ẹ ni. Sisi Alagbo go and change your ways. Ọlọ́run ti bless ẹ, Ọlọ́run ti fún ẹ ní ọkọ tó dáa, jẹ́ kó rí ẹ pé. People are blaming Akeem ó record, Shakim ló record ni. You people are just bunch of kí má sọ̀rọ̀ jì sí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ jargon lẹ́nu. Shakim ló record ni. Láàárín èmi àti ẹ, Shakim ló record ni. Àbójú yín fọ́ abẹ́ rí video. Some people do not see the video. Ẹ ṣépè fún ẹ kẹ́kọ̀ọ́, why you stay there bí ṣépè fún Akeem? Shakim ló record ni. Akeem fẹ́ lónìí, ó fẹ́ fi báyìí. Akeem kò báyé Sisi Alagbo jẹ́. Kò ní intention láti báyé Sisi Alagbo jẹ́. Sisi Alagbo ni kó lọ ní ìwà tí obìnrin ní láti gbélé ọkọ. Sisi Alagbo ni kó lọ ní ìwà tí obìnrin ní láti maintain ọkọ gidi. Akeem is a good man. I'm saying it. And she is even lucky. Eniola and Sisi Alagbo, she's lucky to have someone like Akeem. Nínú ayé ẹ̀. Akeem, mo ti sọ fún ẹ, the only problem tí mo ní pẹ̀lú ẹni. You have to stand as a man in that family. You are the head of the family. Eniola kọ́ ni head of the family. Very soon, wàá pé 50 years. Mo máa ń fi àwọn kí mo máa ń ṣe example fún ẹ ní gbogbo gbà. Mo ní kó máa lọ sí page àwọn jagun mobili ìbílẹ̀. Mo ní mo ṣe fẹ́ kẹ́ máa ṣe nìyẹn. Ẹ lọ ṣe léyá, lọ seko ìwà Sisi Alagbo, ẹ lọ seko, ẹ lọ ṣe léyá pẹ̀lú ìyá Akeemat. Nígbà holiday kí àwọn ọmọ ìyá Akeemat wá ṣe holiday ní Ìbàdàn pẹ̀lú ẹ. Àbí nǹkan tá jọ ń sọ kọ́ nìyẹn. Kó sọ pé òkè ọ̀dọ̀ mọ́mì ọ̀dọ̀ àti wà lọ́dọ̀ second mọ́mì ní Ìbàdàn ibẹ̀ la fẹ́ lọ ṣe holiday o. Ẹ kó ẹ múra yín ló Akeem kan lórí kọ́ọ̀dù ẹ̀yin wò lẹ́ sọ pé Akeem lórí kọ́ọ̀dù ta ló sọ pé Akeem lórí kọ́ọ̀dù Akeem òun náà mọ̀ Akeem rí fídíò ẹ̀ ń parọ́ nonsense gbogbo nǹkan tẹ́ analyse Akeem kan lórí kọ́ọ̀dù Akeem is not a bad man ó jáde by mistake ni ṣé ẹ rí mistake tó dẹ̀ fi jáde yẹn tó fi post ẹ̀ kó fi ṣèkà ògòǹgò tí ò bá finish ẹ̀sìn góńgó orí mú báyìí ní ti mú ni Ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ fẹ́ expose wọn ni. Akeem kan ló dẹ̀ introduce ẹ̀ Sisi Alagbo ló introduce ẹ̀ nítorí pé student Yinka TNT dé. So ẹ blame Akeem for 30%, ẹ blame Yinka, ẹ blame Eniola for 70% or even carefully 75%.
I am giving her 75. I'm saying it publicly. Kí Eniola kó lọ jókòó. Ìrìn tó bá rìn ní kọ̀kọ̀ àti ní gbangba kó jẹ́ kó rí ẹ pé. Mo like bó ti mú lemon kúrò nínú lemonade. Ó wà okay. Bàbí alẹ́ lemonade dẹ̀ mú kúrò nínú lemon kò tiẹ̀ yé mi. But fine. Ẹ má gbàgbé ilé iṣẹ́ Sisi Alagbo a ní àgbo 3 sàn. Fún gbogbo èèyàn ọkùnrin tẹ́ mi rí ṣe. Àbí ìwọ ọkùnrin tó lè ṣe lórí obìnrin kan. Àgbo wa ń tà wàràwàrà nílé iṣẹ́ Sisi Alagbo. Alógùn fibroid. A ní àwọn tó ń wá ọmọ. Nọ́mbà tẹ́lẹ̀ pé Sisi Alagbo sí náà ní 08145 977043. Ilé iṣẹ́ Sisi Alagbo. Gbogbo àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú àwọn ọmọ ó wà nílé wa. Ọlọ́run fún ẹ ó fún ẹ ní ọwọ́ tó fi ń jẹ ewé àti egbò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ wá ń sọ Thanksgiving. My friend is a witness. My own friend tó ti wá ọmọ for years. Ṣé bá gbó ẹ ló mu àgbo tó mu kò 100,000 naira ẹ tó wá ọmọ for 23-24 years ó dẹ̀ bí ọmọ nígbà tó dé ọ̀dọ̀ ẹ ni mo fi mọ̀ ẹ́ ní ọlá jẹ́ kó rí ẹ pé God has blessed your hands. Ó yí àwọn tí ó ti ọwọ́ pọ̀ fún wọn ní àgbo mi mọ̀ kan tó mo máa ń rò pé kí ló máa fi sínú àgbo yẹn tí wọ́n ti ọwọ́ ẹ lóyún tó ti bí ọmọ tó máa ní kó máa kà wọ́n babies yẹn tí Ọlọ́run ti pò fún wọn ní ewé àti egbò tí wọ́n ti bí ọmọ àwọn ọmọ yẹn is more than 400-500. Tèmi tí mo ti rí àwọn táwọn ti wá padà wá bá mi l'Amẹ́ríkà yìí mo ti ní ẹni tí mo ti introduce sí ẹyọ bíi 4 tán ti lóyún tínú mi ń dùn tí mo sọ pé àwọn ṣe báwo ló ṣe ṣe. Woman àmọ́ mi Fausat ní UK tọ́mọ wọn wà ní UK àgbo ẹni mo introduce ọmọ sí ní last year now wọ́n padà pè mí pé ọmọ Iyalaje ọmọ yín ti lóyún. God is blessing your hand jẹ́ kó rí ẹ pé jẹ́ kí ìrìn ẹsẹ̀ mọ́ má bà yí ara ẹ jẹ́. Ṣorí mo máa ń dùn mí tí Ọlọ́run á dẹ̀ mọ́ máa ṣoore fẹ́ dá Ọlọ́run á mọ̀ gbé ẹ̀dá sókè á níbi aṣọ wa máa ní kọ́má wáyé tó fi ní kọ́má. Tó bá ní pé kí èèyàn fúnyàn lágbo kó tọ́jú èèyàn kó bí wẹ́rẹ́ kó lóyún Ọlọ́run fún ẹṣẹ̀ náà ó gbọ́dọ̀ jókòó sí díẹ̀ ni. Bó ti sọ fún ẹ ní ìròbó lè rí ọkùnrin tó dà bí Akeem mọ́. If you lose that guy wọ́n náà mọ̀ you lose it up. Ṣùgbọ́n wọn Akeem wọ́n mi má torí pé ò tí ì lówó lónìí kẹ́nu ẹ mọ́ kàárọ̀. Mo má jóye má wàá tọrọ ẹ di mo jóye ẹnu mi ò ká lù ú. Ọ̀rọ̀ tó bá ti pàṣẹ nínú ilé tó bá rí pé àṣẹ rẹ kò fẹ́ kó múlẹ̀ leave her alone and move on with your life. Tọ́lọ́ kọ́ ni kò ní ìyàwó méjì o you have ìyálé tọ́lọ́ mo sọ fún ẹ má fi ìyálé ẹ lẹ̀. And I remember nínú show tí mo ṣe ń gbà kan mo ní gbogbo èèyàn sọ̀rọ̀ wọn kàn dẹ̀ mo ní èmi sọ pé ìyálé ò gbọ́dọ̀ lọ. Ìyálé remember I told you not to leave your husband and I said something and I used for kí ló jẹ́ Folúkẹ́ Dáramọ́lá as a case study mo ní Folúkẹ́ Dáramọ́lá nìyẹn 5 years ní wọ́n fi ṣe pọ́npọ́npọ́n pẹ̀lú Káyọ̀dé Sàlàkọ́. Ọkọ̀ abúkakakè sí kò padà fílẹ̀. Mo ní àgbàdúrà pé kán túká o ṣùgbọ́n gbà mí máa wà lè sọ pé yóò pẹ́ kó má pẹ́ ìgbà mi à lè sọ pé kò ní pẹ́ yóò wà pẹ́. Mo ní but don't leave your husband àbí mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ I will still repeat it má fọpẹ́ sílẹ̀ o. Ṣọlá àwọn tó bá ń tẹ̀ kíní kan you can do without man you can do without kíní kan ìwọ náà mọ̀ pé reality ó yàtọ̀ ó setting. Ìgbà tọ́kọ ẹ wálé ṣé òbẹ́ àbò òbẹ́ ó kúnlẹ̀ òbẹ́ àbò òbẹ́ wà á kúnlẹ̀ wà á bẹ̀ because ọkọ ẹ ní inú mi dẹ̀ ń dùn inú mi ń dùn ṣùgbọ́n ṣorí gbogbo géèmù tó ń gbá fún ẹyẹ ó yé mi mo fẹ́ kó fọwọ́ wọ́nú. The only issue tí mo ní pẹ̀lú ìyá Akeem ni pé tó bá ti ní good relationship pẹ̀lú ọkọ ẹ o kì í fẹ́ kọ́mọ̀ lórí social media the only problem tí mo ní pẹ̀lú ìyá Akeem nìyẹn. Wọ́n á ṣe máa fún wọn ní impression bẹ́ẹ̀ ni pé kò dáa àwọn èèyàn ṣe wàá máa bẹ́ẹ̀ búlì ọkọ ẹ nǹkan tó bá ní kó appreciate ẹ̀ kó ṣẹ́rí iṣẹ́. Lọ́jọ́ kìíní àná nígbà tí Jarvis tí ò fẹ́ appreciate Pella tí Pella yìí lọ UK tí lady kan ti fẹ́ gba Pella mọ́ Jarvis lọ́wọ́ ẹjọ́ nítorí tọ́lọ́ ṣé dọ́tà mi ò sáré pápápá kò sáré máa appreciate ọ̀sán mi kò sáré máa appreciate Pella ní ìsìn báyìí ó ti gbà fọlọ́run nítorí ó rí pé òun ti ń lose ẹ̀ lọ. Kò sí anybody tó wà lórí social media ìgbà tí ọkọ ẹ ṣe birthday kò sí nǹkan tó cause ẹ pé kò má
kó má celebrate ẹ nítorí pé ẹ ti yanjú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ ti ṣe dáadáa síra yín ṣùgbọ́n wálé olótú wìs pẹ̀lú ẹ ìwọ ló dáná sàárì lẹ́ ṣe gbogbo ẹ̀ fúnra ara yín ẹ ti gbogbo ẹ̀ lẹ́ ti níyanjú. But the impression you are still giving us on social media bẹ́ẹ̀ ni pé evil ni máa yẹn pé all is not well. You don't need it. That is the only problem. Tí mo ti máa sọ pé mọ́mí kí n máa ó kù díẹ̀ ká tó bó de máa sọ fọ́kọ ẹ kó bẹ́ẹ̀ sọ̀rọ̀. Gbogbo ṣéèdì tí wọ́n ti Sisi Alagbo tró sí ẹ tó ń jù kó ṣe lórí Facebook tó lọ sí orí TikTok. Gbogbo ẹ̀ ni mo rí mo bọ́kọ ẹ sọ̀rọ̀ o. Ibi tó sí ẹlẹ́dẹ̀ẹ́ wà ń bẹ. Bó tẹ̀ ṣe pé mo ní kọ́ ní kó ẹni ọlá delete ẹ̀ ó delete ẹ̀ mo ní kọ́ sọ fún wọn náà kó delete ò delete títẹ̀. Má throw ọkọ ẹ under the bus. Kò sí anybody tó hold any explanation lórí social media tí inú ilé ẹ bá dùn tó gún. Ó gbọ́ mi. Enjoy your marriage. Ẹ ṣe ìdílé yín bí ìdílé Jagunmọ́lú ìbílẹ̀. I'm always proud of that family. I don't know why. Mo máa ń like máa lọ sórí page wọn kí ló máa inú nǹkan máa ń dùn ni. Bí wọ́n tiẹ̀ ń jà ní kọ́ ọ̀rọ̀ wọn ò gbé wá sí gbangba. Gbogbo ohun táwọn rí tó fi hàn wá rí pé ni wọ́n dùn. Ẹ ṣe ìdílé yín náà bẹ́ẹ̀ náà. Ẹ ṣe ìdílé yín náà bẹ́ẹ̀ náà. Ẹ kọ́ ti show mi ẹ fún ìyá Ikema. Kò sí anybody tó hold any explanation. Kò sí anybody tó wà lórí social media tí wọn ò fẹ́ kó marry. Kò sí ẹni tó máa bẹ́ ẹ sùn. Tán bá bẹ́ ẹ sùn. Wọn ò lè gbé bùkátà 100%. Di ọkọ ẹ mú. Be proud of him. He's a good man. You are very lucky to have him. Mo rí nǹkan tó ń dùn ẹ pé this man, the man is a caring man. Torí ẹ gbogbo orúkọ oríṣiríṣi ṣe máa ń fún Akeem lórí social media ó kàn máa ń dùn mí ni.